Psalm 11 èmi pè ní meditative psalm, psalm àṣàrò ni, prayer psalm làwọn èèyàn pè, but it's alright. Èmi pè ní meditative psalm, psalm tó jẹ́ pé Dáfídì ṣe àṣàrò, psalm tó jẹ́ pé àlè fi ṣe àṣàrò ni. Ẹ tó bá fẹ́ finish well, ẹ tó bá fẹ́ finish strong gẹ́gẹ́ bí onígbàgbọ́, psalm tó yẹ kéèyàn jókòó kó ronú kó ṣe àṣàrò lórí rẹ̀ òní psalm 11. Ọ̀rọ̀ yanjú wa ní psalm 11 òun ni ìkànnì máa fi ṣe torí àkókò wa, máa fi kejì sínú ìkan náà torí Dáfídì máa bẹ̀rẹ̀, Dáfídì fi bẹ̀rẹ̀ bọ̀kó tó béèrè ìbéèrè yẹn ó kọ́kọ́ sọ wípé Olúwa ni ìgbẹ́kẹ̀lé mi o, Olúwa ni ìgbẹ́kẹ̀lé mi. Torí ẹ̀ sọ fún mi, àwọn kan sọ fún mi pé Dáfídì gbogbo nǹkan ti bàjẹ́, kò sí nǹkan tó lè ṣe mọ́ Dáfídì. Bẹ́ẹ̀ ẹni tó ń lé ẹ yìí kò sọ́nà tó lè gbégbà, ó máa mú ẹ. In fact, wọ́n ti rẹ́dì gbogbo nǹkan tó máa fi mú ọ. Pé kílẹ̀ kan sùn kò díẹ̀ bá wà tí kò sẹ́ni tó ní wọn kán mú ọ ni. And it is true. Tó bá níbi Sọ́ọ̀lù ṣe ń le. Ẹ rántí pé nígbà kan wà tí Sọ́ọ̀lù ti ẹ̀jú pé àjábẹ́lí tó jù láti lẹ Dáfídì mọ́ ara ògiri tí Dáfídì escape. Nígbà mìíràn, ó tún ní kí ọmọ òun tó fún Dáfídì kò fẹ́. Ó bá àwọn méṣẹ̀ kan ti jọ wà lórí bẹ́ẹ̀dì lálẹ́. Òun aráyàn kan wá pa Dáfídì síbẹ̀. Tó jẹ́ pé ìyàwó yìí láti ṣe aṣọ tó ṣe bí èèyàn tó sì sí bàbá ẹ̀ tó ní kí Dáfídì jáde láti wíńdò. Tó lóòótọ́ nígbà náà wọ́n fẹ́ pa Dáfídì. Gbogbo àwọn ará ìlú Sọ́ọ̀lù Dáfídì wà. Gbogbo wọn ló fẹ́ pa, ọ̀tá pọ̀ fún Dáfídì lóòótọ́. Bọ̀ Dáfídì sọ wípé kò ní fi ṣe lọ́ọ̀tà ṣe lè pọ̀ tó. Olúwa Ọlọ́run wà lórí ìtẹ́ ẹ̀. Ẹ wá rọ̀tà tó lágbára ju Ọlọ́run lọ ni. Kò síbi tóun fẹ́ sá lọ, ẹ sọ pé kóun sá lọ, kò sí nǹkan tóun lè ṣe mọ́. Wípé Ọlọ́run ní ibi ààbò tó tún wà lẹ́yìn Ọlọ́run kò sí. Tá bá ti gba Ọlọ́run ní Olúwa àti olùgbàlà wa, kò tún síbi ààbò mìíràn tá tún lè lọ. Ọlọ́run nìkan ni ààbò wa. So ọ̀rọ̀ ìyànjú kan tí mo fẹ́ sọ ní Psalm 11 ni wípé my trust is in the Lord. My trust is in the Lord. Olúwa òun ni ìgbẹ́kẹ̀lé mi. Àwọn mìíràn lè gbẹ́kẹ̀lé Ọlọ́run mìíràn. Àwọn mìíràn jẹ́wọ́ wípé Ṣàngó lọ́lọ́run wọn. Àwọn mìíràn jẹ́wọ́ wípé Ọya lọ́lọ́run wọn. Àwọn mìíràn jẹ́wọ́ wípé Ògún lọ́lọ́run wọn. Àwa jẹ́wọ́ rẹ̀ pé Jésù lolúwa. Jésù lolúwa. Abẹ́ ààbò Jésù Kristi nìkan làwa lè lọ, kò tún síbi ààbò mìíràn. So Dáfídì sọ fún àwọn tí wọ́n ń gba ìyàn wípé ìpìlẹ̀ ti bàjẹ́. Dáfídì tí ìpìlẹ̀ bá sì ti bàjẹ́ kò wá sí nǹkan tí olódodo lè ṣe. Gbogbo nǹkan ló ti bàjẹ́ pátápátá. Èwo ló lè tún ṣe ń bẹ̀? Bó ṣe wà Dáfídì bó ṣe máa pa ẹ́ òun ni wọ́n ń lé káàkiri. Kò sọ́nà àbáyọ fún ọgbọ̀n. Dáfídì dá wọn lóhùn pẹ̀lú àwọn nǹkan 5 tó yẹ kí àwọn onígbàgbọ́ ká máa fìlò tó máa jẹ́ kí a nífọ̀kànbalẹ̀ kó ní fi ṣe bógun náà ṣe lè le tó. Àwọn nǹkan 5 ni Dáfídì fi dá àwọn èèyàn yìí lóhùn. Ìkíní ni wípé àwọn ọmọ pè wọ́n ní 5 reasons to trust the Lord. Ìdí 5 láti fi gbẹ́kẹ̀lé wa ká lè fi gbélé Ọlọ́run ní gidi. Ìdí kìíní tí Dáfídì fi dá wọn lóhùn ni wípé God is on the throne. Olúwa ò kúrò lórí ìtẹ́ ẹ̀. Olúwa wà lórí ìtẹ́. So nígbà tá a bá tiẹ̀ wà nínú ìjìyà, Olúwa wà láàrin ìjìyà náà. Olúwa ò kì í fi èèyàn tirẹ̀, Olúwa ò kì í fi sílẹ̀. God is still the one in control. Ọlọ́run ló ń ṣe àkóso. Nígbà tí Ọlọ́run bá ń ṣe àkóso, kí ló fẹ́ bà mí lẹ́rù? Ọlọ́run tó sọ fún wa ní Matthew 10:29-31. Matthew 10 verse 29-31. Ó ní sparrow, mo lè mọ́ lè pè dáadáa Yorùbá. Bóyá ológoṣẹ́ ló ń pè é. Ológoṣẹ́ méjì tí à ń tà ní owó idẹ kékeré kan. Bẹ́ẹ̀ ni kò sí ọ̀kan nínú wọn tí yóò ṣubú sílẹ̀ lẹ́yìn bàbá yín. Ṣùgbọ́n gbogbo irun orí yín lè akàpé ṣánṣán. Irun orí wa kankan lọ́lọ́run mọ nọ́mbà tó wà ń bẹ̀. Kò sí bàbá aládé kankan tó lè yọ kankan kúrò o. So kí la fẹ́ bẹ̀rù fún? Aláti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ọlọ́run tó lè tọ́jú sparrow tó sọ pé sparrow lásán òun ò ní jẹ́ kó sọnù. Ṣé àwa ọmọ ẹ̀
tá a ti wá gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà wa lọ́tà kan wá sọ pé òun fẹ́ ṣe bó ṣe wù òun kò possible. So David sọ wípé as long as Ọlọ́run bá ti wà lórí ìtẹ́ o èmi ò bẹ̀rù ẹnikẹ́ni. Iye kò síbi tí mò ń sá lọ ká ni mo fẹ́ sá fún níbo ni mo fẹ́ sá lọ ká ló kí gbà mí ibi tí mò ń lọ. Ọlọ́run wà lórí ìtẹ́ tó wá láti máa sọ fún ara wa kò ní fi ṣerú ìṣòro tó ń ṣẹlẹ̀. God is still on the throne. Olúwa ò kúrò lórí ìtẹ́. He is watching. Gbogbo nǹkan tí mò ń là kọjá kò sí lè tọ́lọ́run ò rí. Olúwa ló sì ń ṣe òun ló sì ń ṣe àkóso. Òun ló dẹ̀ máa ṣe àkóso lọ títí. Kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ Ọlọ́run. So the first reason nìyẹn tí David ṣe sọ wípé my trust is in the Lord. He is on the throne. Ìkejì ni wípé Olúwa máa ń dányàn wò. Ṣé ẹni tí nǹkan bá ṣẹlẹ̀ alákan tí Kenneth Hagin sọ nìyẹn wípé ká máa fojú wò wípé ó ṣeé ṣe kó jẹ́ pé àdánwò látọ̀dọ̀ Ọlọ́run àti pé all things work together for good. Gbogbo nǹkan ṣe ṣe papọ̀ ní rere ni fún rere ni. Tí Joseph ò bá jẹ̀yà tí ó jẹ gbogbo kò sí bó ṣe máa di prime minister ní Egypt. So wọ́n lọ sọ àwọn ọ̀tá fìyà jẹ Joseph but at the end of the day ìyà náà ló jẹ́ kó débi ire ayọ̀. Ọ̀tá máa ń tìyàn débi ayọ̀ èèyàn pàápàá ni. Ọlọ́run sì máa ń dán onígbàgbọ́ wò. James 1:2-3 àwa fúnra wa mọ̀ pé Ọlọ́run máa ń dán onígbàgbọ́ wò nítorí Olúwa bá fẹ́ promote tó bá fẹ́ gbé onígbàgbọ́ ga Olúwa fi tẹ́sì a ṣe tẹ́sì adán wa wò a fẹ́ wo ìgbàgbọ́ wa torí Bible sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ 4 levels of faith ìgbàgbọ́ mẹ́rin ló wà. Bible sọ pé ìkan àìní faith rárá little faith ìkan àìní faith rárá no faith ìkejì little faith faith kékeré ìkẹta great faith faith tó tóbi then ìkẹrin exceeding great faith ìyẹn faith tó lágbára jù pátápátá. So Olúwa máa ń fẹ́ ká máa mú sókè ká kúrò level tí ò ní gbàgbọ́ ká ní small faith tàbá kúrò small faith ká bọ́ sí great faith tàbá kúrò great ká lọ sí exceeding tàbá di exceeding grace yẹn o lè yẹ máa ń lè ṣe gbogbo ìyanu you will trust God for just anything. So láti lè débẹ̀ tẹ́ẹ̀dì lọ́lọ́run máa ń ṣe Ọlọ́run máa ń dányàn wò àríkó tẹ̀sí Abraham. So Ọlọ́run máa ń dányàn wò bọ̀ kò ń ṣe pé kó dán wa wò láti ṣubú rárá láti lè fi gbé wa ga láti lè fi kọ́gbọ́n láti lè fi mọ̀ yí pé mo ti kọjá nínú ilé mo ti la ilé yìí kọjá Olúwa ràn mí lọ́wọ́ ṣe mọ̀ mo pa bíà mo pa Gòláyàtì Olúwa ràn mí lọ́wọ́ so kí wá ni mo fẹ́ sá fún. So God allows some things to happen so that we can trust Him so that our faith can grow in Him. So David rí wípé ikọ̀ tí mò ń là kọjá lóòótọ́ ó lè jẹ́ pé látọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹta ni wípé mo gbẹ́kẹ̀lé Ọlọ́run because God is just, is a just God. Olódodo ni Ọlọ́run. Ọlọ́run rí àwọn ìkàyàn. Ọlọ́run tẹ̀lé ibi. Olúwa sì ṣe ìdájọ́ wọn. Ìdájọ́ wọn ò sí lọ́wọ́ mi. You need to run away from them. Gbogbo nǹkan tó ń ṣe lÓlúwa rí. Olúwa sì máa dájọ́ wọn. Olúwa kórìíra àwọn ìkà ènìyàn. Olúwa kórìíra ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ibi. Olúwa kórìíra àwọn tó ń ṣe iṣẹ́ nínú òkùnkùn. So ó máa ṣèdájọ́ wọn. So why should I run away from them? Olódodo lọ́lọ́run is just. Ìyẹn ni ìkẹta. Ìkẹrin ni wípé the Lord favours the righteous. Olúwa máa ń ṣe ojú rere fún olódodo. Dáfídì sọ wípé Olúwa máa ń ṣe ojú rere fún olódodo. Olúwa ò lè fi olódodo sílẹ̀ kó jìyà. Kò possible. Psalm 55:22. Psalm 55:22. Ó sọ wípé Olúwa kì yóò jẹ́ kí ẹsẹ̀ olódodo kí ó yẹ̀. Ọlọ́run ò ní jẹ́ kẹ́sẹ̀ olódodo kò ní jẹ́ kó yẹ̀. In fact, Romans 8:31 ló sọ wípé if God be for us, who can be against us? So we have nothing to fear. Olúwa ò lè fi wá sílẹ̀. Tá bá mọ̀ wípé Ọlọ́run yìí o, Ọlọ́run tó tóbi ni, Ọlọ́run tó ní agbára ni, àní bẹ̀rù. Tá bá sì bẹ̀rù ó mì pé àti ìmọ̀ Ọlọ́run alágbára. Ṣé mọ̀ pé èèyàn míì weak God Ọlọ́run sí Ọlọ́run ẹ̀kọ́ bóyá ń gbàdúrà bóyá kò kì í gbàdúrà.
ọlọ́run ẹ̀ kò mọ̀ tó tẹ̀ mọ́ yóò tó máa wo ohun sàn irú ohun sàn pàápàá ẹ̀ mọ̀ èèyàn mìíràn irú ọlọ́run tó mọ̀ wíkì god yẹn jẹ́ kó wí bọ́tẹ́ tó bá mọ̀ wípé ọlọ́run alààyè yìí kò sí alágbára kankan lẹ́yìn ọlọ́run yìí when your God is strong that strong God will back you up kò lè jẹ́ kó tètè ọlọ́dọ̀dọ̀ kó ṣẹlẹ̀ sí ìdí tí Dáfídì sọ pé mo gbẹ́kẹ̀mí lé ọlọ́run nìyẹn ìdí karùn-ún wípé tó bá sọ ìjọba tó láyé yìí pàápàá mo mọ ibi tí mò ń lọ mo mọ pé ìgbéyàwó ni mo lọ gbé mo mọ pé ẹ̀yin ìka ẹ̀yàn ẹ lè ṣe kan tó wù yín bí oṣù kan níbi tí mò ń lọ ibi tí mo ti mọ lọ gbádùn forever ni níbi tí ò ti ní sí ìka èèyàn ṣiṣẹ́ bí tí kò ní sí nǹkan so àwa nígbàgbọ́ láti máa live irú life yẹn wípé ibi tá à ń lọ ojú ta wà yìí bá ń rò ó máa jẹ́ inú wa kó máa dùn ó máa jẹ́ ká mọ̀ wípé àwọn ọkàn wa ń bí lásán bí àwọn ìka ènìyàn Christmas chicken làwọn turkey lásán but àwa níbi tá à ń lọ so àwọn ọkùnrin yìí ọkọ̀ Dáfídì ó balẹ̀ tí Dáfídì ti trust nínú Psalm 11 Psalm 11 mo ti sọ fún wa wípé meditative psalm ni Olúwa ni ìgbẹ́kẹ̀lé àwọn olódodo Olúwa ni ìgbẹ́kẹ̀lé àwa olódodo mo sọ fún wa pé ìbéèrè òní Dáfídì fi bẹ̀rẹ̀ Psalm 11 Olúwa ni mo gbẹ́kẹ̀lé lé ẹ hà ti wí fún ọkàn mi pé sá bí ẹyẹ lọ sí òkè yín báwo lẹ ṣe máa sọ fún mi pé kí n máa sá bí ẹyẹ onígbàgbọ́ òkè ń sá lọ bìkan the righteous is as bold as a lion ṣé David tó kọ Psalm 91 fún ta ló fẹ́ sá fún nígbà tó mọ̀ ẹ́ abẹ́ ìyá apá Ọlọ́run òun ló wà níbi tó ń sì wà kò sí bàbá alẹ́ tó lè gbé òṣè nǹkan kan David tó fún wa ń Psalm wípé I lay me down and I sleep and I awake kò pé torí pé Ọlọ́run dúró tì mí ni because the Lord sustained me David ò kì í bẹ̀rù àti lọ sùn kò sí bí ogun even nígbà tó ọmọ ẹ̀ plan kù wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ David tó yẹ kó bẹ̀rù David lọ sórí bẹ́ẹ̀dì ó sì sùn ó sì jí nítorí pé Ọlọ́run ló ń ṣọ́yàn tó Ọlọ́run ló ń ṣọ́yàn kò sí nǹkan kan sóòrù lé títí ṣé sọ ọ̀tà mo tiẹ̀ tún fún David lórí òfin àti pátọ̀ kò fi ẹ̀san sọ́wọ́ ara rẹ̀ David fi sílẹ̀ wípé at the right time God will take care of us. Ọlọ́run pa olù David sì yẹ ọba. So David sọ wípé èèrè kan tó bẹ̀ mí wípé kì í sá bí ẹyẹ. Èmi mo fẹ́ sá lọ kí wọ́n á fi ìlérí Ọlọ́run sílẹ̀. Ísírẹ́lì Olúwa ti ja àmì òróró sí mi lórí. Ẹ wá ní kì í sá lọ bó. Kí ni mo fi sá lọ bí ti bá sọ̀rọ̀ kí mo fi lọ ṣe ń bẹ̀. So ìbéèrè tí David bi àwọn tí wọ́n advice David nìyẹn verse 2 ó ṣàkíyèsí àwọn ènìyàn àwọn ọ̀tán advice ẹ̀ ló ń sọ̀rọ̀ fún David òní verse 2 àti verse 3 wọ́n ní ṣàkíyèsí àwọn ènìyàn búburú ti fa ọrùn wọn lé wọ́n ti fi ọfà tí n bá pronounce dáadáa ẹ má wọ́n ti fi ọfà sùn ní ojú ọ̀sán ìyẹn bí pé kéèyàn fẹ́ shoot ìbọn kó ti fi ọ̀tá sí kó ti rẹ́dí àti ta ìbọn yẹn ikọ̀ tí wọ́n ń tún àti describe nìyẹn wípé wọ́n kàn ń dúró ní o wọ́n ń dúró de àsìkò tí wọ́n á ta ọfà yẹn sí Dáfídì ní o kí wọ́n lè ta ní òkùnkùn sí ọlọ́kàn ìdúró lóru ló máa ń ṣiṣẹ́ ibi náà wọ́n á ti ta ọfà yẹn sílẹ̀ wọ́n á ti mú wọ́n á máa dúró pé bá ti sùn nígbà tó bá sùn tán tí ò kò ṣe pé ó ń gbàdúrà lọ́wọ́ nígbà náà ni wọ́n á rẹ́dí àti ta ọfà náà pé David is just a matter of time so run for your life sá fún ayé rẹ advice on fún David nìyẹn o so ní verse 3 wọ́n á sọ wípé bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo kí ló lè ṣe David gbogbo ìpìlẹ̀ yìí ti bàjẹ́ already the dream tó tiẹ̀ máa jọba yẹn ìyẹn is out of it I mean bí sọ̀lù ṣe máa pa ẹ́ bí kùkù èèyàn ṣe máa pa ẹ́ anywhere tó bá lọ ò lè súnlé
òòtò nínú òkúta ṣe ló ń sáré káàkiri ìpìlẹ̀ ìfẹ́ ti bàjẹ́. Just run away for your life, run away for your life. But Dávidi sọ fún wọn wípé kò síbi tí èmi ń sá lọ nítorí Olúwa ni ìgbẹ́kẹ̀lé àwọn olódodo. Olúwa ni mo gbẹ́kẹ̀lé. Olúwa tó ti rán mi iṣẹ́, Olúwa tó ti anoint mi láti jọba lórí Ísírẹ́lì. Olúwa náà dúró tì mí, kò lè fi mí sílẹ̀. Olúwa yóò lè fi mí sílẹ̀. Lóòótọ́ ìpìlẹ̀ bàjẹ́, ṣùgbọ́n nǹkan tó lòdòdó lè ṣe pọ̀ o. Olódodo lè gba àdúrà o. Ká fi yí nǹkan. Mo fẹ́ ká understand pé ìpìlẹ̀ tí David ń sọ̀rọ̀ nípa rẹ̀, ìpìlẹ̀ tí Psalm 11 sọ̀rọ̀ nípa ẹ̀, ìpìlẹ̀ world system, ọba ayé, ètò ayé, ìpìlẹ̀ ìlú, àmì civil or civil foundation, òun ni kò kí ń ṣe tó lọ́pọ̀lọpọ̀ máa ń pé foundation ti Jésù Kristi ni. Foundation Jésù Kristi ò lè wà destroyed o, kò possible. It can't be destroyed. Foundation mẹ́ta ni Bible sọ̀rọ̀ nípa ẹ̀. Ti Jésù Kristi wọ́n sọ ní Hebrews 13:5 a lè kà ń lé fúnra wa. Physical foundation a lè kà ní Hebrew 1:10 náà, so ìyẹn kọ́ ni Psalm 11 rí fàásì. Then foundation kejì náà wà, the spiritual one, kò sẹ́ni tó lè destroy tìyẹn náà. But foundation ti kẹta sí Dávidi sọ wípé foundation ti world system, ètò ayé, ṣáàdì nǹkan tó ń lọ láyé sì wípé ọkùnrin ń fẹ́ ọkùnrin, ètò Ọlọ́run kọ́ nìyẹn. So foundation bó ṣe yẹ kó ṣe rí kọkùnrin máa jẹ́ ọkọ fóbì ní gbogbo foundation yẹn ó ti bàjẹ́, ó ti wà ṣékì. Àwọn èèyàn kàn ṣe kan bó ṣe wù wọ́n ni. Àwọn èèyàn ọ̀nà òfin Ọlọ́run mọ́. Sọ́ọ̀lù ti ẹ̀rọ pé Ọlọ́run kan wà níbì kankan tó yẹ pé Ọlọ́run kan ló ti àná ìtù láti jọba. Sọ́ọ̀lù ti wá fi agbára sí ọwọ́ ara rẹ̀. Gbogbo nǹkan ti dàrú. So wọ́n ṣe ń sọ fún David wípé tí ìpìlẹ̀ bá ti bàjẹ́ kò mọ̀ sí nǹkan tó lódodo lè ṣe. But David jẹ́ kán mọ̀ wípé olódodo á fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ ni o. Kò ní fi ṣe bí nǹkan ṣe bàjẹ́ tó. Olódodo á fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Olódodo á dúró sórí Kristi àpáta ayérayé. Olódodo sì lè gba àdúrà láti yí nǹkan padà. Olódodo lè gba àdúrà. So verse 4, David wá ń sọ fún wọn wípé Olúwa ń bẹ tẹ́ḿpìlì rẹ̀. God is on the throne. Níbo ni mo fẹ́ sá lọ? Ìtẹ́ Olúwa ń bẹ ní ọ̀run kò kúrò. Níbi tí ìtẹ́ Ọlọ́run sì wà lọ́run, ó ń wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé ayé. Gbogbo nǹkan tá à ń ṣe lórí òkè Síónì sí gbogbo ẹ̀ lọ́lọ́run rí. Torí gbogbo ibi ló wà nígbà gbogbo. Bó ṣe ń wò wá lójú òkè Síónì, bẹ́ẹ̀ ló wà ní India, bẹ́ẹ̀ ló wà ní Afghanistan, bẹ́ẹ̀ kò sí gbogbo nǹkan lójú Ọlọ́run wò bí tó wà lókè. Ó nìkan lórí gbogbo nǹkan. Wípé tó ìpéǹpéjú Ọlọ́run ó máa ń dá àwọn ènìyàn wò. Ó lè jẹ́ èsì onígbàgbọ́. Olúwa máa ń wà láò kí àdánwò wá. Ṣé Dávídì rí pé àkókò àdánwò òun lásìkò yẹn kàn jẹ́? Gbọ́ báwa ní Dávídì rẹ̀ kúrò lórí ìtẹ́. Olúwa láti òkè wá níbo ni kò fẹ́ kó ní kí a lọ. A lè ka Habakkuk 2:20 tàbá àwọn scriptures yẹn torí àkókò wa. Habakkuk chapter 2:20. Ó sọ pé ṣùgbọ́n Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀ mímọ́. Jẹ́ kí gbogbo ayé kó parọ́rọ́ níwájú rẹ̀. Olúwa ò kúrò nínú tẹ́ḿpìlì rẹ̀. Olúwa ń wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé láti ibi tó wà láti òkè ọ̀run. Verse 5, David wá ń mọ wípé a máa ń dán olódodo wò. Ìyẹn ò ń ṣe big deal. Olúwa máa ń dán olódodo wò láti lè fi promote èèyàn. Ó sì máa ń ṣe láti lè fi jẹ́ kí ìgbàgbọ́ wa kó lè jinlẹ̀ dáadáa. Tó bá fẹ́ gbé wa ga, Olúwa á jẹ́ kí ìdánwò ó lè test èèyàn. Ó wo irú bí ọkàn wa bó ṣe rí sí òun bó ṣe test Abraham. But wọ́n á sọ pé ṣùgbọ́n o ènìyàn búburú àti ẹni ìfẹ́ ìwà agbára ọkàn Ọlọ́run kórìíra wọn pátápátá. Olúwa kórìíra ènìyàn búburú àti àwọn oníwà ipá, àwọn aṣebi, àwọn ìkà ènìyàn. Olúwa kórìíra wọn. So omi tó Olúwa jókòó sí, tí Olúwa bá tilẹ̀ ń dán olódodo wò, Olúwa máa mọ́nítọ̀ àwọn ìkà ènìyàn tó ń ṣeṣẹ́ ibi yìí náà. Olúwa ṣèdájọ́ wọn. Torí Olúwa kò fẹ́ràn ẹjọ́ bá ti ṣèbí rárá. Olúwa ṣèdájọ́ wọn. So I don't have anything to fear.
verse 6 ó sọ pé lórí ènìyàn búburú ni yóò rọ̀jò ẹ̀yìn gbígbóná àní ní ọjọ́ àti ìjì gbígbóná èyí ni ìpín aago wọn. Revelation 20 verse 10 sọ fún wa pé ìpín aago àwọn oníṣẹ́ ibi òlélẹ́yìí ọjọ́ ìdájọ́ ọjọ́ ìdájọ́ èrò Olúwa máa rọ òjò bó ṣe rọ̀ sórí Sódómù àti Gòmórà bẹ́ẹ̀ ló máa ṣe é rọ̀ sórí àwọn èèyàn búburú ẹ̀yìn gbígbóná ni àní ní ọjọ́ Olúwa á rọ̀ sórí wọn. So David sọ pé judgement wà fáwọn oníṣẹ́ ibi yìí kí ni mo fẹ́ sá fún kí ló fẹ́ bà mí lẹ́rù Olúwa ò ní jẹ́ ká escape pẹ̀lú iṣẹ́ ibi tó ń ṣe Olúwa lè máa ṣe ìdájọ́ yẹn ní time tèmi rò pé Olúwa máa ṣe o ṣùgbọ́n wọn lè mú ìdájọ́ Ọlọ́run ṣẹ lọ ó di dandan kí ìdájọ́ Ọlọ́run kó dé sórí àwọn yìí pé so I have nothing to do and pé the final day of judgement wọn náà nígbà tá a bá tún kúrò láyé ń bí tán wọn á tún wá lọ fèsì Ọlọ́run wọn á tún wá gba judgement náà ajóyinrun forever pé so judgement day wà fún àwọn oníṣẹ́ ibi wọn lè escape ẹ̀ so I don't have to bother myself about the wicked because tí David ń tú àṣìṣọ nìyẹn ó wá sọ ní verse 7 ó ní nítorí olódodo ni Olúwa fẹ́ òdodo àwọn ẹni tí ó dúró ṣinṣin yóò rí ojú rẹ̀ ìyẹn ni ní ọjọ́ náà ní ọjọ́ tí pè bá dún nígbà tá a bá dé iwájú Olúwa ní ọjọ́ ìdájọ́ olódodo ẹni tó bá dúró ṣinṣin ní o ó máa rí ojú Ọlọ́run lójúkọ Jésù gbogbo wa la máa rí ojú Ọlọ́run lọ́jọ́ náà o even ní iye yìí kó tẹ̀ tó di pé a kúrò bí Olúwa máa ń jẹ́ kí olódodo ó máa ń ṣe ojú rere sí wa Olúwa máa ń ṣàánú fún olódodo he favours us pẹ̀lú gbogbo nǹkan tó lè ta lè fi gbé ìgbé ayé mímọ́ ká bá lè dúró ṣinṣin nínú òun. So Revelation 20 verse 10 sọ wípé a sì wọ́ èṣù tí ó tàn wọ́n jẹ lọ sínú adágún iná àti sọ́fúrù níbi tí ẹranko bíìsì èyí tó fi ń ṣeṣẹ́ ibi ẹ̀ àti àwọn wòlíì èké níbi tí wọ́n gbé pẹ̀lú a ó sì máa dá wọn lóró ọ̀sán tòru láéláé. So ìdájọ́ final judgement David sọ pé final judgement wà o fún àwọn ìka ènìyàn bẹ́ẹ̀ ni ìdájọ́ rere wà fún ẹni tó bá dúró ṣinṣin lọ́jọ́ náà ẹni tó bá dúró ṣinṣin a rí Jésù Kristi. Ẹ jẹ́ kí n kọ pẹ̀lú 2 Thessalonians chapter 1 verse 7 to 9. 2 Thessalonians chapter 1 verse 7 to 9. Ogun díẹ̀ àtúnyẹ̀ kà ń lé fúnra. Ó jẹ́ pé àtìfẹ́ yìí tí à ń pọ́n lójú ìsinmi pẹ̀lú wà nígbà ìfara Jésù Olúwa láti ọ̀run wá nínú ọ̀wọ́ iná pẹ̀lú áńgẹ́lì alágbára rẹ̀. Ó ní tí yóò ṣe kò mọ Ọlọ́run tí wọn kò sì gba ìhìnrere Jésù Olúwa gbọ́. Verse 9 sọ pé àwọn ẹni tí yóò jìyà ìparun pẹ̀kun láti iwájú wa wá àti láti inú ògo agbára rẹ̀. Ṣé wá rí judgment tó lè jù ní pé nínú ìjọ Ọlọ́run gan ló máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ o nínú ilé Ọlọ́run. In 1 Peter ló sọ bẹ́ẹ̀ kọ́ o 1 Peter chapter 4 verse 17. Ìdájọ́ yìí láti ilé Ọlọ́run gangan ló ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ó tó di pé ó máa lọ sáwọn àwọn èèyàn búburú tó wà ń ta àtàwọn tí ò gba ìhìn rere ọjọ́ ìdájọ́ ọjọ́ èrò ẹni tí kò bá gba ìhìn rere Jésù Kristi Olúwa àti ẹni tó ń ṣeṣẹ́ ibi nínú ilé Ọlọ́run ti máa jọ gbà. Sí àtọ̀ tó wà láàárín ẹni tí ó sọ pé òun mọ Jésù pọ̀ tó jẹ́ pé iṣẹ́ ibi ló ń ṣe iṣẹ́ ọwọ́ rẹ̀ kò ṣeé rí iṣẹ́ ọwọ́ rẹ̀ a gbọ́dọ̀ sọ síta pé nǹkan bá ṣe ilé Ọlọ́run lẹ́yìn tó gba ìhìnrere láti irú ìdájọ́ kan náà iná jónirun tó máa jó wọn láéláéláé àti gbogbo wòlíì èké àti gbogbo àwọn oníṣẹ́ ìkà àti Sátánì bàbá wọn tó tàn wọ́n jẹ níbì kan náà láti máa jẹ náà àjò ẹ jọ̀wọ́ ẹni tó bá wà lórí òkè Síónì níbi tọ́lọ́run ti fẹ́ àwọn gidi tá sì ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́ ṣe rí ọ̀rọ̀ Ọlọ́run ó lágbára o ìrísí ni o àti kọ́ kò ṣeé yí padà ni o kò ṣeé yí padà
òun ló ṣe ń jẹ́ it is written bá ṣe kọ sílẹ̀ bẹ́ẹ̀ ló máa ṣe rí o ọjọ́ ìdájọ́ ó ti di dandan o so orí ọ̀fẹ́ wà tó bá fẹ́ gba Jésù Kristi tó fẹ́ gba ìyìn rere tó fẹ́ kí Sátánì tàn ẹ́ ó fẹ́ lọ jó iná láéláéláéláé náà jó nínú ó fẹ́ sọ wípé èmi mo decide tèmi I want life torí choice a ní choice o lè sọ pé it's okay o máa ṣiṣẹ́ ibi lọ ìwà àti Sátánì ẹ kúkú máa ẹ fọyà ni ẹ máa tó náà ni pé yẹn ò ṣe big deal but wọ́n tó bá mọ̀ pé ẹ ò fẹ́ rú ẹ̀ torí kò ṣe pé ọ̀rọ̀ ọdún kan kò ṣe 100 years kò ṣe 1000 years forever and ever ni o títí ayé ni o níbi táwa ká ti máa gbádùn lọ́rùn tí gbogbo nǹkan tá a máa rìn lórí kóòdù àwọn kan dẹ̀ máa ké nínú iná forever and ever so Ọlọ́run ò kì í fipá múyàn so orí ọ̀fẹ́ wà tó bá decide wípé èmi ò fẹ́ ṣe bí èmi fẹ́ gba ìyìn rere yìí mo sì fẹ́ dúró ṣinṣin kò kí ṣe pé kí n gba ìyìn rere kí tó lọ́ọ́ máa ṣiṣẹ́ ibi nínú ìjọ torí láti inú ìjọ Ọlọ́run ìdájọ́ ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ o Olúwa kọ́kọ́ ṣèdájọ́ inú ìjọ Ọlọ́run kó tó máa ṣèdájọ́ àwọn tí wọ́n ti ẹ̀ gba ìyìn rere so tó bá fẹ́ gba Jésù Kristi ohun ọ̀fẹ́ wọ̀ kó jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa mo ti máa rà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Olúwa mo mọ́ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ torí tèmi. Nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gba Jésù ní Olúwa àti olùgbàlà mi. Mo gba Jésù ní Olúwa àti olùgbàlà mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Èmi náà jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Èmi náà fẹ́ máa jíǹde bó ṣe jíǹde ní ọjọ́ kẹta. Olúwa sì gbọ́ àdúrà wa. Olúwa sì kọ orúkọ wa sínú ìwé ìyè. Àwọn áńgẹ́lì wọ́n á sì máa yọ̀ lọ́run wípé a tún ti rí èyí tó tún ti di ara wa. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù lọ́jọ́ náà gbogbo ọ̀rọ̀ tá à ń gbọ́ yìí kò ní stand against us o kò ní jí pé ṣe bó gbọ́ òòrò orí ọ̀fẹ́ láti sọ pé ò gbọ́ lórí à ń gbọ́ lójoojúmọ́ lórí òkè Síónì. A ó pa mí lára dá ta ó dé mí ládé ògo ta ó sì gbé mi níyàwó nílé ògo lọ́dọ̀ bàbá. Nílé ògo lọ́dọ̀ bàbá, nílé ògo lọ́dọ̀ Jésù. A ó pa wá lára dá, a ó wọ̀ wá láṣọ ẹ̀yẹ, a ó sì gbé ògo nílé ògo lọ́dọ̀ bàbá. Thank you, Lord Jesus. Thank you. God bless you all in Jesus' name. Amen. Thank you very much. God bless you mightily, fresh anointing upon your head. God will continue to give you the wisdom, by knowledge, might and power from the Almighty God. In the mighty name of Jesus Christ. Amen. Amen. Praise the Lord. Hallelujah. Hallelujah. Nígbà tẹ́ débi verse 6, scripture kan wà tẹ́ fún mi ò gẹ̀tẹ̀, tẹ́ fún wa mi ò gẹ̀tẹ̀ dáadáa. Ṣé Revelation 20 verse 10 ma? Before that one. Hebrew. The one. Oh, Habakkuk, yeah. Ó ti kì í ṣe Habakkuk. Revelation náà ni. Bóyá Revelation. Orí kejìlá bí nǹkan. 20 verse 10 ni mo. Before yẹn, ẹ fún wa ní Revelation. Orí kejìlá. Mi mọ ẹsẹ̀ náà. Mi ò tiẹ̀ mọ bí ṣé mo sọ bóyá mo kàn sọ lórí. Ṣé sísá mi sọ? Mo ní Revelation 26. Okay, ẹ ṣé mà. Wọ́n ní Revelation 26. Torí mo ń kọ̀ọ̀kan gbà. Mi kò tiẹ̀ rántí because sometimes I say
the Holy Spirit puts things in my words in my mouth sometimes that is not even in my notes. Tẹ́mi náà bá lọ gbọ́ tape ni máa ṣe ń. Tẹ́yìn bá ń gbọ́ tí n bá ti gbọ́ sílẹ̀. Revelation 26. But ṣé torí mo pe Hebrew 12:6 ṣé kò ń ṣe Hebrew 12:6 ṣá? Bóyá Hebrew ni. Hebrew kí ni? Hebrews chapter 12 verse 6. Nígbà tí mo sọ̀rọ̀ nípa testing pé Ọlọ́run máa ń dán onígbàgbọ́ wò ṣe mọ̀ pé ká jẹ̀ máa rí Hebrews 12 verse 6. Ẹ sọ nípa ìdájọ́. Well, ẹ jẹ́ move on. Wọ́n ti láwọn olùkọ́. Wọ́n kọ́ ká lọ gbọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ká lọ tún gbọ́ àwa gbọ́ nǹkan tó ń sọ gbà yẹn. Èmi náà á gbọ́ so tá a bá fẹ́ next week á sọ lágbára náà. Mo ń rò pé sometimes I máa pe scriptures tí ò sí ní notes. Ẹ fi sílẹ̀ má lọ. Ẹ filẹ̀. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín sà. Olúwa ṣeun. Ohun tó catch attention mi verse kínní chapter 11 ó ní Olúwa ni mo gbẹ́kẹ̀ mi lé. Ẹ hà ti ṣe wí fún ọkàn mi pé tàbí ẹyẹ lọ sí òkè níbo mo fẹ́ sá lọ. Níbo lọ́lọ́run ò sí? Níbo mo fẹ́ sàgbà? Ó ní tí mo bá lọ sí abẹ́ ilẹ̀ ẹ̀yin wà níbẹ̀ Psalm 139. Bẹ́ẹ̀ni. Ẹ̀mí ìgboyà ẹ̀mí ìbẹ̀rù ló máa ń jẹ́ kí ènìyàn máa sá kólóbá. Ó ní níbo ni èmi ò gbé lọ kúrò lọ́wọ́ ẹ̀mí rẹ̀? Tàbí níbo ni èmi ò sáré kúrò níwájú rẹ̀? Bí èmi bá gòkè lọ sí ọ̀run ìwọ wà níbẹ̀. Ẹnìkan sọ̀rọ̀ ọjọ́ kan ó ní tí mo ń bọ̀ mo fẹ́ sọ̀rọ̀ yẹn gangan ni o. Tí ègún kan bá wà ní ìdílé àbí nǹkan kan bẹ́ẹ̀ ò bá kúrò ní fíléèjì ẹ tó sá lọ sékòó kíní yẹn yìí ń tọ́ ẹ lẹ́yìn ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ o. Ó tọ́ ni. Tó bá sá lọ sí Amẹ́ríkà kíní yẹn yìí ń tọ́ ẹ lẹ́yìn o. Ó síbi tó sá lọ. Ṣáwọn tí wọ́n ń lé Dáfídì káàkiri wọ́n ní kó sá lọ bí ẹyẹ ńbo ló fẹ́ sá lọ. Ó catch attention mi. Ṣùgbọ́n tó bá ní Ọlọ́run ó ti ní ohun gbogbo. Mo fẹ́ gbàdúrà. Ó ní wọ́n ní kí n sá lọ. Ó mo fẹ́ sá lọ. Àwọn ẹni bí ti wà níbẹ̀. Yẹ mo ṣe sọ láàárọ̀ yìí. Ni mo sọ nǹkan kan láàárọ̀ yìí. Pé tó bá ti ní èrò burúkú Wùmí mà. Màmá olùkọ́ wa God bless yín. Amen. Mo sọ pé tí ènìyàn tí ìkíní kan bá di èkúté ikú èkúté ló máa kú. Bẹ́ẹ̀ni o. Téèyàn bá di aáyán mo spray ẹ̀ lójú ẹsẹ̀ ó máa kú lójú mi. Nǹkan kí nǹkan tó ń bá rán wa tí n bá gẹ̀tẹ̀ báyìí ó máa kú dànù ni. But out of the abundance of the heart, the mouth speaks. Proverbs chapter 4, Matthew 12, sọ́làárọ̀. Má bẹ̀rù nítorí àwọn ẹni nonsense and ingredients. Mọ̀ pé o ní Ọlọ́run nínú ayé rẹ̀. Kò sí rúdurùdu kankan níbẹ̀. Ibẹ̀ clear ìwà àti Ọlọ́run rẹ ni. Mo ló fẹ́ sá lọ. Olúwa, I'm in your hands. Ọwọ́ rẹ ni mo wà. Wọ́n jẹ́ mọ̀ pé ẹ̀yin lẹ gbéṣẹ́ yìí lé mi lọ́wọ́. Kò sóhun ìjà olóró kankan tó lè ṣe mí níbi.
ìfẹ́ sọ sórí tó pọ̀ rẹpẹtẹ. Bàbá kan pè mí jọ́ kan, ó ti pẹ́. Ó ní ẹnìkan sọ pé òun máa fojú mi rí èèmọ̀. Mo ní ìzàtò. Mo ní ẹ bá mi sọ fún wípé Bíbélì mi lórí mo gbọ́ ọ̀rọ̀ yẹn. Mo ní ẹjọ́ sẹ́ bá mi sọ fún wípé kò sí ohun ìjọ lórúkọ tó lè ṣe mí níbi. Bẹ́ẹ̀ni o, ahọ́n tó bá dìde sí mi nídàájọ́ la ó dálẹ̀. Ó ti wà nídàájọ́ already, it's already done, it's already. Èmi ò ní kankan tí mo fẹ́ ṣe. Àfi tí kì bá ṣe pé Olúwa ló pè mí sí ìdíṣẹ́ yìí. That's my own. That's my own. Ewúrẹ́ tó ń halẹ̀ níwájú Ọlọ́run. Ó kàn ń halẹ̀ ní kí ló fẹ́ folówó ẹ̀ ṣe. Nonsense and ingredient for where? Ẹ̀mí ìgboyà yẹn gan ni mo fẹ́ build. Mo fẹ́ kí Ọlọ́run kó build in us. Dáfídì ní I put my trust in God o. Bẹ́ẹ̀ni o. Ṣé tẹ́ ẹ sọ fún ọkàn mi pé kí n sá káàkiri? Èmi ò ní sí kankan tí mo fẹ́ sá lọ. Ọ̀dọ̀ Jésù ni mo sá wá. That is the conclusion of the matter. Bẹ́ẹ̀ni o. Where could I go? Where could I go? Where could I go but to the Lord? Needing a friend to help me to the end. Where could I go but to the Lord? Níbo ni mo fẹ́ lọ tí kì bá ṣe pé lọ́dọ̀ Ọlọ́run? Gbogbo wa ni mò ń bá gbogbo wa. Ẹ má jẹ́ kẹ̀mí ìfòyà kankan. Ìfòyà burú púpọ̀. Màmá wa kọ́ wa wípé ẹ̀mí ìbẹ̀rù èṣù ló ń fúnyàn. Má gbà lọ́wọ́ ẹ̀. Mo sọ̀rọ̀ kan lánàá. Má fún ní àbí àná àbẹ́ni. Má fún ní 1 inch. Tó bá fún 1 inch, má èso máa gbà lọ́wọ́ ẹ̀. Má bẹ̀rù anybody. Ta ló ń jẹ́ ọba apẹ̀rin níbi tí ọba apẹ̀nìyàn wà? That is my God. Ọba apẹ̀nìyàn òun lọ́rùn. Ìwọ wá ń halẹ̀, ó ń halẹ̀, ewúrẹ́ tó ń halẹ̀. Kí ló fẹ́ folówó ẹ̀ ṣe? Wọ́n máa tọ́ bẹ́ẹ̀ bọ́ lọ́rùn ni. Of course. Ní wọn kúrò ló máa pèsè. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká lọ gbàdúrà ẹyọ kan ṣoṣo. Wọ́n máa jẹ́ ni. Unfortunately, ìjọ kan mo fẹ́ sùn. Mo rí àyàn kan. Mo ní níbi tí mo ti fẹ́ sùn, ìwọ, mo spray ẹ̀. Lẹ́yìn tí mo spray ẹ̀ tán, tó kún ṣojú. Ẹ wá crush ẹ̀. Mo tún wá dá, mi ò lè crush ẹ̀. Mo wá dá nǹkan bò lórí, ó ti kú lójú mi. Ṣé lèmi máa tún ṣáná? Kókú dọ́bù ikú. Kókú dọ́bù lè kú. Ó sọ fún kéèkì síbẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ká ló jẹun tájà ń jù wáyù. Mo ti wà lẹ́lẹ̀, mo fẹ́ máa gbàdúrà lọ. Mo fẹ́ máa gbàdúrà àdúrà tó dẹ̀ serious ni. Ní nǹkan náà jẹ́ rẹ̀dẹ̀rẹ̀dẹ̀dẹ̀ mo ní yù. Ṣẹ̀rí kò sí fífi spray nínú ilé wa. Ìkọ̀ọ̀kan wà sódà mi ò ní máa ságòkè máa lọ káàkiri máa wá spray ó ti o. A ti sá lọ́kẹ̀ tó dé. Spray ó kú báyìí lóṣù ojú ló kẹsẹ̀ sókè mo ní ìwọ ó ti kẹsẹ̀ sókè tán mo mú pánù kan mo dáàbò àkútúkù ẹ̀ nonsense. Ṣé ẹni tó lóhùn lálàá mọ́mì mi ẹ ṣe mà àlá kò bí deceptive. Very, very. Ìyẹn dìjọ́ mi. Ṣé gbogbo mo rí kinní kan ṣe kinní kan nonsense and ingredient. Sátánì náà àìmọye àlà gbogbo yín tẹ̀ ń gbàlà wá ẹ̀kíní kan rẹ́rìn ni mò ń sọ̀rọ̀ kan gbà tí ìyá kan sọ wípé òun lálà burúkú mo ní mi tí ẹ fẹ́ máa gbọ́ mo mọ̀ pé ẹ̀ gbọ́ mo ní mi tí ẹ fẹ́ máa gbọ́ gbogbo nọ́ọ̀sẹ̀nsì yìí ó mọ̀ pé tó bá ti lálà burúkú ẹ̀fọ́rí máa dé kí ló ṣe tó prepare rẹ̀ àná ìtorí ẹ̀ àná ìtẹ̀sẹ̀ Olúwa ibi tí mi ò fẹ́ dé lọ́sàn-án má jẹ́ ń débẹ̀ nínú àlá mi ẹ má wọrí nípa mi o kò sí àdúrà tí mi ò kí ń gbà praise the Lord. Hallelujah. Ẹnìkan á wá dé
á halẹ̀ mọ́ ẹ ìwọ náà á gba ìhalẹ̀ sára ẹ jẹ́ o àdúrà kan ṣoṣo péré ni mo ní àdúrà kan olúwa jọ̀wọ́ wá fún mi ní ìgboyà ọkàn ẹ̀mí ìgboyà tí máa fi gbẹ́kẹ̀mí lé yín títí dé òpin pé mo fẹ́ sá lọ bó ni mò ń sá lọ tí máa fi gbẹ́kẹ̀mí lé ó ní olúwa ni mo gbẹ́kẹ̀mí lé ẹ á máa ṣe sọ fún ọkàn mi pé sá lọ sábì ẹyẹ kí n máa sá káàkiri ọlọ́run má jẹ́ kéèyàn sá lọ sí ẹnu ọ̀nà ikú. Bẹ́ẹ̀ ni o àìmọye ló sá lọ sọ́nà ẹnu ikú. Bẹ́ẹ̀ ni. Kí ló wá ń káàkiri fún? Ẹ lọ gbàdúrà ẹyọ kan ṣoṣo yìí. Olúwa jọ̀wọ́. Pé kó má lè fulfill destiny. Yà ìkan tó ń wọ̀ta ṣe ń fún David. Wọ́n á dẹ̀ kú àtàs. Wọ́n á kú náà. Kí ló wá sáká? Kò sí bó ṣe fẹ́ ṣe di ọba. Kí wá ní point? Kí wá ní point? Ẹ jọ̀ọ́ ẹ lọ gbàdúrà ẹyọ kan ṣoṣo yìí. Olúwa ẹ̀mí ìgboyà ni mò ń tọrọ. Tí máa fi lè gbẹ́kẹ̀mí torí mo mọ̀ lérí Ọlọ́run sí mi. Tó jí mi pẹ́pẹ́ tó sọ fún mi. Mo dì lérí yẹn mú. Tí nǹkan kan bá fẹ́ borí ọkàn mi máa ní Olúwa. Ọ̀rọ̀ tẹ́ bá mi sọ yìí. Pásánà ni o. Mo dì í mú o. Mo dì í mú. Mo mọ̀ dájú pé kò sí ẹni bàgà anybody. Wọ́n máa gbìyànjú o. Ṣùgbọ́n wọn lè borí. Ẹ ló ń jẹ tájà ń jò. Ẹ jẹ́ aṣọ wọn máa pọ́n ni. Èmi kẹ́ máa yọ fine. Ó tọ́ ni mò ń sọ nǹkan tí mo mọ̀ ni mò ń sọ o. Ìwé Jeremáyà orí kìíní ẹsẹ̀ 19. Ó ní ṣùgbọ́n wọn ò bá ọ jà. Wọn kì yóò sì lè borí rẹ̀. Nítorí èmi wà pẹ̀lú rẹ̀ ní Olúwa wí láti gbà ọ́ torí tí mo gbẹ́kẹ̀mí lé. So why are you running from fry pan to fire? Lọ gbàdúrà ẹyọ kan ṣoṣo ipò Olúwa. Ẹ̀mí ìgboyà bàbá wa gbé wọ̀ mí. Kí n tiẹ̀ lè gbẹ́kẹ̀mí lé yín kí n má máa sáré from fry pan to fire láti lè kí n lè gbẹ́kẹ̀mí lé títí dé òpin ẹ̀mí mi àdúrà. Unmuted. Muted. Praise the Lord. Oh, hallelujah. Hallelujah. Ẹ jẹ́ ká lọ sórí ọ̀fẹ́. Oore ọ̀fẹ́ Jésù Kristi. Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ ẹ̀mí mímọ́ tó ti sọ̀kalẹ̀ bí àdàbà tó máa bá wa gbé láti ìgbà yìí lọ àti títí láéláé. Àmín. Nítòótọ́, Nítòótọ́, ire àti
ire àti àánú Olúwa yóò máa tẹ̀lé wa lẹ́yìn. Ní ọjọ́ ayé wa gbogbo, àwa yóò sì máa gbé inú ilé Olúwa láé àti láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká dìde sórí ẹsẹ̀ wa láti kí hallelujah méje tó rinlẹ̀ fún Ọlọ́run wa ó yá o. Hallelujah. 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 Ògo.